ó ti ṣẹlẹ̀ o àwọn kìnnápà àti kìnnápù pẹlẹbẹ o. pẹlẹbẹ kí ló ṣẹlẹ̀. àtẹ̀yìnrọ̀gbà gétí ajá wọ́n gé létí tó ń fòbẹ́ pamọ́ ọ̀pálábà ọtí òyìnbó tó fọ́ tó nígbà sọ̀rọ̀ sọ̀rọ̀ ọ̀sánjà ọ̀run lọ́pàá wọ́n mọ̀ pé bí tí wọ́n gbàgbọ́ ọ̀pẹ̀ ni wọ́n gbà sọ̀kalẹ̀ da ohun ẹ̀rí ẹ̀dá wọ́n gbọ́ wọn láti wọ́n fi wọ́n kẹ́rù lóyìnbó. Gone are the days ìbọn ní ọjọ́ wọn ni people accept it àwọn yàrá àti ẹja tó tó ṣe ṣáwá àti fún pàlámù. My people ẹ̀yin ẹ̀mí if you can emulate with apostle tọ́ba lè emulate ti àwọn apostolic you be the shareholder in the kingdom of God ẹ̀yin lè máa di àgàmú ìjọba o. That one a long story ṣe mọ̀ pé wà bí. ẹ̀yin ìyá mi o ọ̀pàkẹ́ ọ̀nàkẹ́ arégbàṣọ bá balẹ̀ olókìkí òru o ṣíù tọ́ra yìí ló space. èyí ọ̀kan kan kò sí yàtọ̀ láàrin àgọ́ àmì ajá wọn kò tún gbogbo wọn máa ń rí jẹ́ ń sọ fún wọn mo ń sọ pé píṣẹ́ yìí ti pẹ́ lọ́wọ́ mi wọ́n wá láti gbọ́n ti gbé wá bí ìgbà tó wáyé pé wọ́n fọ̀ nǹkan sí inú ọgbà yìí ní èrí mi lẹ́yìn rẹ̀. wo mo gbà lọ́wọ́ ẹ̀ èmi mo gbà mo fún mi sàn lọ́wọ́ ẹ̀ ó wà jọ yẹn ó pé pérépéré. mo bá ẹ sọ̀rọ̀ tó fi mí ilẹ̀ tó pàpà jọ̀nà ó pàpà dànù ojúbá ojúṣe ó ń ṣe òun mọ̀ kí ló ṣẹlẹ̀ kí ni ìlú ló sọ̀rọ̀. ó yẹ kó mọ̀ ti dájú báyìí lọ ẹ má máa fúlò tó bá ń bọ̀ ní ó gbọ́dọ̀ máa jẹ́ ẹ̀gbẹ́. ó ṣẹ̀kù gidi ẹ̀kú tíátà ṣé bá ń kọ́ṣọ́ sílẹ̀ àwọn lọ́rùn ni ẹ̀ ṣẹ̀kù gidi sórí bẹ́nẹ́fìtì ó ti pẹ́ ní tíátà tó bọ́ sí ìlú kékeré rẹpẹtẹ ni ẹ ṣùgbọ́n aṣọ tá a fẹ́ gbà lọ́wọ́ mi kókó. mi ò lè gbà ọ́ mi lè fi pẹlẹbẹ sílẹ̀ ọ́ mi lè gbà mọ́ wọ́n ọmọkùnrin ṣọ́ọ̀rẹ́ mi fẹ́ wọ̀ láwọn ṣọba ní ohun tó ràn bí ìgbì má jẹ́ kí kankan ràn mọ́ mi o láì ṣe ìgbì. wọ́n bá wá ṣàdé. Directed by creativity director BGS Banana Ọgbẹ́inú, not just another one. Àwọn òtún wò ni ó kọjá bẹ́ẹ̀.